Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tẹ̀ní tá a gbọ́ ó ní wọ́n ní Queen Naomi wọ́n ní wọ́n fi hamper yẹn ó jẹ́ àwọn ẹ̀bùn tó jẹ́ pé wọ́n máa ń kó sínú apẹ̀rẹ̀ oríṣiríṣi nǹkan náà lè kó síbẹ̀. Wọ́n ní wọ́n fi méjì ránṣẹ́, ìkan fún kábíyèsí àti ìkan fún Dr. Elizabeth. Wọ́n ní wọ́n kọ ti Dr. Elizabeth pé wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn fún ọmọ ìyá tí wọ́n ń ṣe fún àwọn. Wọ́n nítorí pé bí ọmọ ìyá ni Dr. Lizzie ṣe ń ṣe fún Queen Naomi. Wọ́n tún wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí tí kábíyèsí wọn kọ ọkọ mi olówó orí mi. Ipe àwọn dúpẹ́ fún gbogbo support kábíyèsí fún àwọn. Ipe àwọn mọ̀ lóore o. Ipe gbogbo nǹkan tí kábíyèsí bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Wípé bó tilẹ̀ jẹ́ pé kábíyèsí wọ́n dúró ti àwọn tí Ọlọ́run Elédùmarè náà dẹ̀ ń bá wọn gbàdúrà fún kábíyèsí. Wọ́n ní gbogbo nǹkan tí kábíyèsí ṣe pátá ni àwọn ń rí. Wípé àwọn òde má lè dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wípé every day every time ni àwọn ń gbàdúrà fún bàbá wa Erin ńlá. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Dr. Elizabeth náà. Wọ́n dẹ̀ gbàdúrà fún Dr. Elizabeth pé gbogbo nǹkan tí Dr. Elizabeth bá ń wá tó ń tọrọ níwájú Ọlọ́run ọba ni Ọlọ́run máa ṣe fún wọn. Ipe ní agbára Ọlọ́run àwọn náà wọ́n á finú ṣoyún, wọ́n á dẹ̀ fi ẹ̀yìn gbọ́mọkùn. Ipe ní ààfin kábíyèsí inú wọn á dùn o, wọ́n dẹ̀ máa ní ayọ̀ kalẹ̀. Àdúrà ni Queen Naomi gbà fún kábíyèsí àti Dr. Lizzie bí a ṣe gbọ́ allegedly nìyẹn ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin náà mọ̀ wípé àtìgbà tí Queen Naomi tí wọ́n ti kúrò nínú palace ní kábíyèsí ti fẹ́ Dr. Lizzie wá sí inú palace. Wọ́n ní àtìgbà tí wọ́n dẹ̀ ti dé inú palace yẹn ni wọ́n ti ń support Queen Naomi tí wọ́n ń fight battle yìí pé Queen Naomi gbọ́dọ̀ padà wá sí inú palace pẹ̀lú Tadéníkáwò. Nǹkan kékeré la pè, nǹkan kékeré la rò pé ọ̀rọ̀ yìí máa já sí, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn láti wà lẹ́nu ẹ̀ tó jẹ́ pé ojoojúmọ́ ni à ń rojọ́ kábíyèsí àti àwọn olórí wọn yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ la ti gbọ́ lórí social media. Oríṣiríṣi orúkọ ni wọ́n ti pe Queen Naomi. Oríṣiríṣi orúkọ ni wọ́n ti pe Dr. Lizzie. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ló fún wa ní ọ̀rọ̀ yìí sọ ò. Kì í ṣe agbára wa o. Nítorí wípé Ọlọ́run ò fi Queen Naomi sílẹ̀ ní ìgbà kankan àti kábíyèsí. Gbogbo ìgbà ni kábíyèsí àti Queen Naomi ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ìjà yìí kì í ṣe ìjà ara bí kò ń ṣe ìjà ẹ̀mí, spiritual battle. Ìjà tó jẹ́ pé àárí ṣùgbọ́n wọ́n ń jà. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń ṣe tó Ọlọ́run ń bá wa borí wọn ni. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV. Àtúndé Mashola Gist TV. Àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Àtúndé àgbétútù dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Àtúndé o, Àtúndé Mashola Gist TV. Àtúndé. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ kàn sí wa ní masholagist@gmail.com. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn odi. A máa mú celebrate
gist wa àti royal gist wa. A máa ń mú wá ní Monday to Friday. A dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa politics gist wa. A máa ń sọ ní Saturday àti Sunday. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Tẹ́ bá ní oríṣiríṣi ọjà tẹ́ fẹ́ polówó, a máa bá yín polówó ẹ̀. Owó pọ́kú ló bá dé. Bí a ṣe ń sọ lọ o, ẹ̀yin ará ilé. Queen Naomi na ọwọ́ ìfẹ́ sí Dr. Lizzie nítorí pé Dr. Lizzie jẹ́ èèyàn tó jẹ́ pé wọ́n láàánú. Wọ́n dẹ̀ jẹ́ ènìyàn Ọlọ́run. Wọ́n dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n fi ojú pa Queen Naomi rẹ̀ rárá. Wọ́n nífẹ̀ẹ́ kábíyèsí. Wọ́n dẹ̀ dúró ti kábíyèsí. Torí ẹ̀ ni Queen Naomi ṣe show ìfẹ́ sí Dr. Lizzie. Ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin náà mọ̀ pé látìgbà tí Dr. Lizzie ti dé sí inú pálásì yẹn, ọwọ́ ìfẹ́ ni wọ́n gbé sí Queen Naomi àti kábíyèsí. Wọ́n ní ìdùnnú àwọn ní pé kí kábíyèsí àti Queen Naomi padà. Wọ́n ní ìyẹn ló lè mú ọkàn kábíyèsí balẹ̀. Wọ́n ní tí ọkàn kábíyèsí bá dẹ̀ ti balẹ̀, ọkàn àwọn náà balẹ̀ nìyẹn. Wọ́n ní torí pé àwọn ò ní máa wo ọkọ àwọn kó jẹ́ pé inú ọkọ àwọn ò ní dùn. Ẹ̀yin èèyàn lè torí ẹ̀ ni wọ́n fi gbé gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé. Inú Dr. Lizzie dùn láti gba àwọn báskẹ̀tì ẹ̀bùn yìí. Wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Queen Naomi. Wọ́n nínú kábíyèsí dùn nígbà tí wọ́n kà á, tí wọ́n rí tí Queen Naomi kọ ọkọ mi, olówó orí mi. Wọ́n ní kábíyèsí rẹ́rìn-ín. Ẹ̀yin èèyàn lé, ìfẹ́ lágbára o. Honestly, ìfẹ́ lágbára. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ ṣé fún gbogbo àdúrótì yín àti ìfẹ́ tẹ́ fi hàn channel yìí. Mo lè mọ̀ ṣe tí kò bá ń ṣe pé ẹ gbà wá bá a ṣe rí. Ọlọ́run Elédùmarè òun dẹ̀ ló ń tọ́ wa sọ́nà. Ọlọ́run Elédùmarè tó wá ń tọ́ wa sọ́nà á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Àdáwọ́lé yín rere ló máa yọrí sí o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á yọrí sí rere. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń share, tẹ́ ń comment, tẹ́ ń like, gbogbo ẹ̀ là ń rí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Gbogbo ẹ̀yin new subscribers, àdúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ subscribe nítorí pé kò ná yín ní nǹkan kan ju kẹ́kọ̀ọ́ tẹ subscribe button lọ. Ọlọ́run á dúró ti gbogbo etí tó. Gbogbo ẹ̀yin ó subscribers wa, àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.